Gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà, orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Èmi a máa sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí, bá a bá rírin ẹ jẹ́ ká sọ pé a rírin. Ògúnná gbòǹgbò ni Dr. Ọlálékan Sàlámì tó bá di ọ̀rọ̀ ká gbé àṣà Yorùbá lárugẹ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti mọ̀ wá láti bí ọdún méje, ọdún mẹ́jọ, ọdún mẹ́fà sẹ́yìn lórí Facebook gẹ́gẹ́ bí Lékan Sàlámì. Bẹ́ẹ̀ sì ni àwọn kan mọ̀ wá gẹ́gẹ́ bí Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Tí wọ́n náà bá search fún àwọn orúkọ yìí wà á rí lórí Facebook. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti ń gbádùn mi nínú gúrùpù kan tá à ń pè ní Ìlànà Ìṣègùn Ìbílẹ̀ tá a dá sílẹ̀ láti 2016 sórí Facebook. Ṣùgbọ́n ìwọ tó yẹ pé o yẹ̀ṣẹ̀ mọ ẹni tó ń sọ̀rọ̀ ni, mo kí yín ẹ káàbọ̀. You are welcome to my world. Nǹkan tí èmi máa ń ṣe lórí social media ò ní pé mo máa ń kọ́ àwọn ọmọ Yorùbá ní nǹkan táwọn baba ńlá wa tó ń lò láyé àtijọ́ tó fi dàbí pé ayé ìgbà tí wọn ó dájú ìgbà tí wà lọ, pàápàá jùlọ ọ̀rọ̀ ìwé àtegbò. Ní tí mo fẹ́ kọ́ wa lónìí òun náà ni oògùn kówó mọ́ wa lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń ṣòwò tó yẹ pé òun gan mọ̀ bóun ṣe ń náwó. Ìwọ tó bá yẹ pé bùkátà tó ní 2,500 naira ni, tó wáyé pé 2,000 naira ló ń pa ní ṣọ́ọ̀bù, ọ̀rọ̀ yóò bá ẹ wí. Irú ètò bá ń ṣẹlẹ̀ sí wọ ó nọ́mà. Ìwọ ni kó gbìyànjú kó wá iṣẹ́ kún iṣẹ́ kí ọ̀nà tí owó fi ń jáde lọ́wọ́ ẹ kó má wá fẹ̀ ju ọ̀nà tó owó ń gbà wọlé lọ. Ṣùgbọ́n ìwọ tó yẹ pé pàápàá jùlọ ẹ̀yin ìyá wa tẹ́ ń tajà, tó yẹ pé ọkọ ló ń sanwó ilé, ọkọ ló ń sanwó iná, ọkọ ló ń fáwọn ọmọ lówó oúnjẹ, kò sí nǹkan kan tí ìwọ ìyá tó ń fowó ṣe. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó tajà, bó ṣe ń ṣòwò kò yé wọ náà. Àbí ìwọ bàbá tó tiẹ̀ jẹ́ pé bùkátà ẹ kékeré ni ṣùgbọ́n owó ńláńlá ló ń rí, ó wá mọ bí o ṣe ń ṣòwò náà. Súnmọ́ bí ẹ̀yin ni ọ̀rọ̀ mi bá wí. Ẹ wá jókòó, ẹ jẹ́ ká fi etí gbéyàwó ọ̀rọ̀. Tá bá fẹ́ ṣiṣẹ́ yìí bọ́n ṣe máa ń ṣe láyé àtijọ́, ẹ jẹ́ ká wá ìkìrì ẹran ẹlẹ́dẹ̀ ẹyọ kan, ẹ jẹ́ ká fi sínú ìsasùn. Ká mú odidi atare ẹyọ kan ká fi sí lẹ́gbẹ̀ẹ́. Ká wá mú ewé ẹyin olóbe ká kó sí. Ẹ jẹ́ ká jó papọ̀. Tá bá jó tán ká fi síngbẹ́rẹ́ sí ráǹdì ọwọ́ wa méjèèjì. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, owó tá bá ń pa a máa mọ́ wa lọ́wọ́. Ìwọ tó bá wá mọ̀ mí, Dr. Lékan Sàlámì lélẹ́yìí, ẹni tọ́lọ́run fi ṣe president fún ẹgbẹ́ Association of Africa Tradition and Culture. Ẹgbẹ́ tí mo dárúkọ yìí, ìta máa ń ṣe níbẹ̀ ni pé a máa ń sọ ìta mọ̀ nípa ìwé àtegbò fúnra wa. Ṣòwárí pé oríire rèé, ìwọ wòlíì, ìwọ àfá, oríire lélẹ́yìí. Ibi ẹ̀yàn kan ò kí ń mọ̀ tán. Ibi tí wọ́n mọ̀ dé òun ni tẹlòmíì ti bẹ̀rẹ̀. Tí wọ́n náà bá darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí, ìwọ náà lè máa kọ́ ìmọ̀ túmọ̀. Bẹ́ẹ̀ sì ni ìwọ ìyá tó ń tajà náà tó bá darapọ̀ mọ́ ẹ̀bùn tajà oríṣiríṣi làwọn èèyàn máa sọ nínú ẹgbẹ́ náà. Ẹgbẹ́ yìí a máa ń tukọ̀ ẹ lórí WhatsApp. Ṣùgbọ́n kì í ṣe irú àwọn ẹgbẹ́ tó ń dá káàkiri tó ń dá sílẹ̀ lórí WhatsApp. Odidi association ta register pẹ̀lú ìjọba àpapọ̀ ni. Ṣùgbọ́n kó lè rọrùn fáwọn èèyàn la ṣe gbé sórí WhatsApp. Bákan náà a máa ń ríra wa lójúkorojú. A máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ káàkiri ilẹ̀ Yorùbá. Nínú ọdún 2024 yìí a ti wá sí Ìbàdàn, a ti wá sí Àgbẹ̀dẹ ní Ìkòròdú l'Ékòó ní on the 22 June tá wà yìí ní 2024 yìí kan náà ni à ń lọ sílùú Abẹ́òkúta Òkè Ìjẹun Town Hall lẹ́tí máa bá wa pàdé. Ìwọ tí o bá fẹ́ gbọ́ àwọn wìnìwìnì ọ̀rọ̀ tó sì fẹ́ kọ́gbọ́n oríṣiríṣi, ìwọ náà lè yọjú síbẹ̀. 5,000 naira òun ni owó wọlé fún ẹni tí ó bá wá sí program wa lọ́dún yìí tẹ́lẹ̀. Ṣùgbọ́n tó bá ti wá sí program wa lọ́dún yìí tẹ́lẹ̀ tó sì wá fẹ́ wá sílé, 3,000 ni owó wọlé. Àǹfààní wo ló wá wà nínú owó tẹ́ fẹ́ san yìí? Ìjẹ́ owó sàrá ni, ìjẹ́ ànádànù ni? Rárá, kì í ṣe owó sàrá. Bẹ́ẹ̀ sì ni kì í ṣe ànádànù rárá. Nítorí pé nínú 5,000 yìí ẹ máa ti gba iṣẹ́ kan, ègbé accident ló máa ń ṣe. Bákan náà ó sì ń ṣiṣẹ́ fún Bájínátù. Bí èèyàn bá wà nínú mọ́tò, tí accident bá ṣẹlẹ̀, èmi ò mọ̀ bó ń tàn wọ́n ṣe jáde o, ṣùgbọ́n yóò jáde àbí kó wà ńbẹ̀ kí nǹkan kan má ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ló ti gbọ́ ọ̀rọ̀ yìí náà ti jẹ́rìí sí. Ìwọ tó bá ṣe pé irọ́ ni mo pa, àǹfààní wà láti tako ọ̀rọ̀ náà pẹ̀lú ẹ̀rí.
tí kì í ṣe pé ẹ̀yin tó yẹ pé ẹ join ẹgbẹ́ wa ẹ serious wọ́n yọ yín inú ń bí yín, kì í ṣerú àwọn àtakò bẹ́ẹ̀ yẹn o. torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tán join ẹgbẹ́ wa àwọn máa ń rò pé 419 ṣe lù nú ẹgbẹ́ yẹn tó bá rí pa àwa mọ́nítọ̀ àwọn dáadáa kò sáyè 419 wọ́n á máa wòran nú ẹgbẹ́ tá bá bá wọn sọ̀rọ̀ wọn ò ní dáhùn, tá bá yọ wọ́n kúrò wọn á máa ṣàtakò níbi tá bá post ọ̀rọ̀ sí pé o lè ní kíní kan kò ní evidence kankan, kódà tẹ́ bá bí wọ́n gan àwọn náà tẹ̀ ní reply mọ́, kì í ṣerú àwọn àtakò bẹ́ẹ̀ yẹn. ìwọ tó ṣe pé o ti wá sí program wa yálà o sanwó àbó o sanwó láti wọlé síbi program yẹn tí a wá fún ẹ ní oògùn ègbé accident yẹn àbí a fún ẹ kò ṣiṣẹ́, àyè wà láti ṣàtakò. bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tó yẹ pé ẹ wá a fún yín ó ṣiṣẹ́, àyè wà láti ṣe ìjẹ́rìísí náà. torí pé tí má léèyàn 20 ni mi ò sọ tán tó ti ṣe ìjẹ́rìísí lórí ègbé accident tá máa ń fáwọn èèyàn yẹn. ó wà lórí ọ̀kadà ni o, ó wà lórí márúwá ni o, gba òtá accident bá ṣẹlẹ̀ wà kúrò ń bẹ̀ ni ẹgbẹ́ kan ló máa bára ẹ̀ àbí kó tiẹ̀ wà ń bẹ̀ kí nǹkan kan máa ṣe ẹ́. ara agbára tọ́lọ́run fún àwọn baba ńlá wa nílẹ̀ Yorùbá ọ̀fẹ́ la máa ń fún gbogbo ẹni tó bá wá sí program. ó túmọ̀ sí pé nínú 5,000 naira yẹn kọ́ wá fún ẹ ní ègbé accident. mọ̀ pé ègbé accident bó ṣe confam tó bọ́pọ̀lọpọ̀ èèyàn ṣe ń jẹ́rìísí tó bá pẹ́ lòmíì ló mọ̀ ọ́n àtàyè ọkàn tó 50,000. ṣùgbọ́n a máa ń pín fún gbogbo ẹni tó bá wá síbi program wa. a tún ti ṣe sílẹ̀ báyìí nítorí on the 22 of June. bákan náà ọṣẹ tán fi ń wẹ gbogbo aburú dànù tẹ́lòmíì tó bá fẹ́ báyàn ṣe á máa tó 20,000 ó kéré jù. ọṣẹ yẹn náà àtúpin fún àwọn tó wá sí program lọ́fẹ̀ẹ́, ṣe rí pé 5,000 yẹn kò waste. bákan náà àwọn ẹ̀kọ́ tá a lè máa kọ́ra wa lórí social media á kọ́ra wa lójúkorojú. ìwọ náà gbìyànjú kó wá sí Òkè Ìjẹun Town Hall tó bá ti di on the 22. aago 12 á ti wà ń bẹ̀, aago 3 kálukú ó máa lọlé torí àwọn èèyàn máa ń wá láti ilẹ̀ Haúsá, wọ́n máa ń wá láti ilẹ̀ Yíbò. bákan náà níbi program yẹn àwọn oògùn kan wà tá a ti ṣe sílẹ̀ tó jẹ́ readymade tó ń ṣiṣẹ́ dáadáa, a máa ń kó wọn wá síbẹ̀ fún títà. ìwọ náà gbìyànjú. ṣùgbọ́n tó bá yẹ pé ìwọ tó fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ wa lásán ẹ kàn sí mi lórí WhatsApp number mi, mẹ́sẹ̀gì wa ni kì í ṣọ̀rọ̀ call. WhatsApp number mi ni 08028565188. ìwọ tó fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ wa nílùú Abẹ́òkúta kì í ṣe dandan pé ìgbà tá bá wá ló fẹ́ darapọ̀. ìwọ náà lè darapọ̀ lénìí torí ìjọ́ tá bá wà yẹn a máa busy, a lè má ráyè ọ̀rọ̀ èèyàn fẹ́ darapọ̀, bẹ́ẹ̀ sì ni a lè ráyè àwa náà ò lè sọ. láti wá darapọ̀ mọ́ ẹgbẹ́ wa 5,000 naira òní registration, ID card, wọ́n fẹ́ hàdì wà mẹ́gbẹ́ gbogbo 5,000 naira péré ni. ìdí tá fi ṣe lówó kékeré ni pé kí àwọn èèyàn lè láǹfààní láti darapọ̀ kán lè rí pé òótọ́ là ń sọ. ire o.